Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Mo kí gbogbo wa wípé a kú ọjọ́ ńlá yìí ni Ọlọ́run ọba yóò jẹ́ ká ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ gbà mí tí mo bá ti ṣe rí ní òní bí ó ṣe rí lọ́kàn mi ni. Mo ní kí n tètè sọ fún àwọn èèyàn kí wọ́n mọ ibi tọ́rọ̀ ń lọ lórí ìbàjẹ́ tó ń ṣe lórí mi, lórí publication kan tí Second Gbede, Isiaka Second Gbede wọ́n publish jáde nínú Ògbómọ̀ṣọ́ Muslim Youth. Àǹtí ń wá àwọn iléèwé ni wọ́n ń lo platform yẹn tá a ò rí kọ́lọ̀ tó wá tó àṣírí wọn lónìí. Second Gbede tó kọ gbogbo tó kọ yẹn, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń bá a kọ ni. Àwọn tí wọ́n ń lò wọ́n ń lora wọn, wọ́n sì ń lò wọ́n fún iṣẹ́ ibi ní ṣíṣe. Mo ń gbìyànjú láti pé kí n sáré sọ ọ̀rọ̀ yìí kí n kì í ṣe pé torí nǹkan kan ni, torí ọlá àwọn tí wọ́n wá ń bá wa dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ láti pé kí wọ́n dákun ká jẹ́ ká jọ fojú inú ká fi jọ wò kínní. Ẹ dákun ẹ bi èmi, ẹ bi wọ́n léèrè, eléwo ní ń dà lóru. Mo fẹ́ kẹ́ bá a jọ́ọ̀jì ta lẹni tí ń dà lóru láàrin wa pẹ̀lú wọn, ta ni tí ń ṣe nílùú ò ti nítumọ̀, ta ni ń ṣe torí ọrọ̀ ayé, ta ni ń ṣe torí owó kíkan fún un lówó àbí tọ́jú ọmọ ọ̀dọ̀ kalẹ̀. Yunusa lọ sí Mẹ́kà dáadáa ní ọ̀sán, ẹni tó bá sì ń fẹ́ rè yọ̀ọ̀yọ̀ fún ní rè dáadáa ní ọ̀sán Yunusa. Mo sọ kìnnì kan, ìwọ tó bá gbóyìnbó ló gbọ́, ìwọ tó bá sì gbọ́ wàhálà tiẹ̀ nìyẹn. Ọlọ́run ti sọ ayé dẹ̀rọ̀, bí wọ́n gbóyìnbó àbúrò rẹ abẹ́gbọ̀n rẹ tàbọ̀ mọ́ rẹ gan ti gbọ́ kọjá ní tèmi Zubairu Muhammed Taofeek fẹ́ sọ lọ. So àwọn yẹn gan ò lè tu fún ẹ. Mo ní you cannot fight destiny. Nobody fights destiny. There is no world wrestling champion that ever defeated destiny. To be a world champion is part of destiny. Àdúrà táwọn ìgbà ni pé kí kádàrá wa kọ́ mọ́ lọ rèé bá torí ibú. Àwọn ní kádàrá orí ibú ń bẹ náà. Irú rẹ̀ ní irú nǹkan tí ń ṣe l'Ógbómọ̀ṣọ́. Àwọn kádàrá orí ibú ń bẹ. Àwọn ọlá orí ibú ń bẹ tí wọ́n fi jẹ́ èpè níwájú Ọlọ́run ọba. Ẹ lọ rí kọjáde pé mi Zubairu Muhammed Taofeek sọ pé ilé lọ́ba níkà ilé Taofeek lọ́ba níkà onílé ayé lára kí wọ́n gbà kẹ́nìkan lọ rí báwọn kírun tí bá pé náà ibi láti inú ilé. Is it not right? Ṣé tí mo sọ yẹn wrong? Ó tọ̀rọ̀ ní gbogbo ìgbà mọ́ dàbí ìsọkúsọ ni. Ẹ̀yin tẹ́ ń bá dá sọ̀rọ̀ ìlú mo fẹ́ kẹ́ tó bá gbélé ìwò kẹ́ bá gbé sínú làákàyè kẹ́ bá wa gbogbo ṣe ń lọ. Ìlú Ògbómọ̀ṣọ́ ìdílé náà fi ń jẹ ìmáàmù. Nínú àwọn ìdílé yẹn tó bá ti di pé kò bá ní sí nílé, ẹni tó jẹ́ ọmọ inú ilé gangan ni wọ́n ti máa ní náà ìbí yẹn kalẹ̀. Jẹ́ pé tí wọ́n bá ti sí nínú ilé nínú ìran wọn náà ni ó ti. Àyàfi tí wọ́n bá ní ẹ̀yìn, tí wọ́n bá lẹ́ni tó lè ṣe lẹ́yìn wọn. Wọ́n mẹ́lòmíì láti wò mí. Ó ti ṣẹlẹ̀ rí. L'Ógbómọ̀ṣọ́ gbogbo méjèèjì tí mo sọ fún yín ló ti ṣẹlẹ̀. But n tá ń béèrè níbí ni pé bí Yunusa ṣe ń dáhùn pàtì ọmọ ilé Ayélára lòun kìíní ṣé kò ní náà ibi inú ilé Ayélára tó lè fà kalẹ̀. Ẹ̀yin tẹ́ ń béèrè kálẹ̀ káàkiri òdodo ọ̀rọ̀ ló jáde. Òdodo wo ló tún kọ̀ tán? Wọ́n ní lágbájá wọn ni wọ́n bẹ́ẹ̀ sùn. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n bò ń sùn. Ìwọ ń kọ́ wọn lọ bá sùn. Ó ní bẹ́ẹ̀ ni mo bá sùn. Ẹ wá ní àwọn tọ̀pá bọ̀. Ọ̀pá wo lẹ̀ tó ń tì bọ̀ kí lẹ tó fẹ́ mọ̀ nínú òdodo tẹ́ bá fẹ́ ṣèdájọ́ kí lẹ tó fẹ́ mọ̀. Ẹni tó bóbìnrin sùn lóun bọ̀ bá sùn. Ẹni tó bá sùn ni wọ́n bá òun sùn. Ẹ̀yin tá pẹ́jọ́ wá bá wa sọ pé a fẹ́ kí ọ̀pá bọ̀. Ọ̀pá orí burúkú wo lẹ fẹ́ kí bọ̀ tí ìbá pẹ́ bá fẹ́ kọ́ lòun joyin níná. Wọ́n ní mo ní kí wọ́n mọ̀ kí wọ́n ṣe wọ́n pé kí wọ́n yẹn sọ̀tà Ọlọ́run tí màá sọ pé kí wọ́n mọ̀ kírun. Lọ́jọ́ kan
àǹtí káwọ́lá àbọ̀ adé oko bìkan ní Mali, ọ̀kan náà àwọn oko Mali yẹn, a bá dúró, ẹ jẹ́ ká sinmi níbi, ẹ jẹ́ ká ṣe kíní, ẹ jẹ́ ká wá nǹkan jẹ. Ìyá àgbàlagbà kan ń bọ̀, ó gbé nǹkan lórí báyìí lójú wa, láì sàlùwàlá láì ṣe nǹkan kan, ó gbé kalẹ̀, ó ṣe báyìí, Allahu Akbar, rákà ẹyọ kan, ó forí balẹ̀, ó fẹ́ lé 20 times. láṣẹ jókòó táwọn wo ní mi pẹ̀lú àwọn èèyàn mi lábẹ́ igi, ó forí balẹ̀, ó fẹ́ tó 20 times. ó sì jókòó sí sálámà, kìí ṣe pé ó ṣe rákà 20 olórí rákà ẹyọ kan ni ó forí balẹ̀, ó fẹ́ tó 20 times. ó ṣe tán báyìí, ó ṣe sálámà. ẹ̀rín ò lè pa wá tó rà àwọn ọmọ tó gbà lérò pẹ̀lú bó ṣe ṣe. ìgbà tó lọ àwa ń ṣèmọ̀ ní ẹ̀rọ lọ́hùn, ẹ tún wo olú obi tó kọ sírù ìyá yìí, ẹ tún wo olú bí ìyá yìí ti ṣe fi ń pè. kì í ṣe pé àwádìí pé ṣé ìsinmi kan lọ́fà ni àbí kíní kankan ní fa àbí iṣẹ́ kan ló ń ṣe. ó ṣe tán báyìí, ó larí wọnú igbó lọ ni, tí ń bá nu igbó rẹ lọ. kò sẹ́ni tó rẹ́rìn tó ṣe yẹ̀yẹ́ náfìlà rẹ o nínú wa, nínú àwa mẹ́ta tàjọ wà lábẹ́ igi ńjọ́ náà. But I can still remember very well. èmi, Malam Hamisu àti Malam Muhammadu, àwọn ọ̀rẹ́ mi ní Jos, kò sẹ́ni tó ṣe yẹ̀yẹ́ kí ní ṣe, túrò ń lọ mọ ibi tọ́jú di sí pẹ̀lú Ọlọ́run. ó níbi tó Gbọ́mọ̀ṣọ́ náà jọ di sí pẹ̀lú gbogbo àwọn tó ń fi jẹ ìmáàmù àti bọ́n ṣe ń ṣe. ẹ jẹ́ kí n bí example kan wá fún yín. àwọn ará ilé Òkè Odò nígbà tán fi jẹ ìmáàmù, nígbà tí bàbá Àṣàfà gbádùn, Shehu Muda wọ́n deputize ẹnìkan fún mọ́sálásí tí wọ́n ti ń kírun, wọ́n wá ń kírun fún wa lọ́jà àgbò láti pé wọ́n fi deputize bàbá tí wọ́n gbádùn. nígbà tó tún bá bẹ́ẹ̀ lọ, Alim kò bá bàbá àná ṣe tó fi jáde láyé, ṣùgbọ́n nígbà tí wọn ò gbádùn, òun ní deputize torí pé nínú ilé wọn ni ìmáàmù tí ò gbádùn wà. bó tilẹ̀ jẹ́ pé ọmọ obìnrin lòun náà o, tó ara tí ò fi lè jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ nu tí kábíyèsí ò fi jẹ́ kó jẹ ìmáàmù, kì í ṣe pé torí ọ̀rọ̀ ó sọ̀dọ̀ kọ́ ni ọmọ obìnrin ni o. ìjẹ̀bi náà máa ń jà lọ́dọ̀ wọn nínú ìran wọn o, ìjẹ̀bi náà máa ń jà. ìtàn tán ní ká máa pa, a ó bẹ̀rẹ̀ sí máa pe àwọn èèyàn wá sórí ìkànnì yìí tí wọ́n mọ pìtàn tẹ́ mọ̀ àwọn eléwò lọ́mọ ọkọ̀ àwọn yóò lọ́mọ àlè nínú Ògbómọ̀ṣọ́. ẹ padà mọ ọmọ eléwò lọ́mọ, ẹ padà mọ ọmọ àwọn tó ń jàjà tán, kí ló dé ká máa jà. wọ́n ń fẹ́ káwọn hàn, wọ́n sì ti hàn níbi aburú, wọ́n fẹ́ ká yọ́ mọ́ àwọn, ayé sì ti mọ̀ wọ́n níbi aburú. kí ló ṣẹlẹ̀ ní táìmù yẹn? kì í tẹ̀lé wọn kírun, kò dé sọ reason tí ò fi tẹ̀lé wọn kírun, tí wọ́n fi jáde láyé ni. gbogbo ìgbà tí wọn ò fi gbádùn òun, ìgbà wọn ò fi gbádùn òun fúnra ara rẹ̀ ló wá ń deputize torí pọ́jọ́ ọmọ inú ilé. wọ́n pè ní gẹ́gẹ́ bí ọmọ inú ilé, ló wá deputize fún wọn tí ń bá wọn kírun. ó ṣe wá jẹ́ wípé ilé Ayílára wọn lọ sí Mẹ́kà, ilé Òkè Odò ló fẹ́ deputize fún wọn. wọ́n tún wá fẹ́ deputize ẹ̀ gan, wọ́n tún wá ṣe, wọ́n tún wá lọ rí kó àwọn ọlọ́pàá àwọn sọ́jà wọn lọ inform gbogbo wọn pé kẹ́ mọ́ bọ̀ o, torí pé lágbájá ní ọ̀wá kírun, wọ́n lè wá fẹ́ dàmú. ta ló fẹ́ wá dà mọ́sálásí rú? kí lẹ gbìn sínú mọ́sálásí tẹ̀ fẹ́ káwọn èèyàn bá yín mọ̀? kí lẹ gbé bẹ́ẹ̀ tẹ̀ fẹ́ káyé ọba yín mọ̀? tẹ́ fi ń kọ́ ọlọ́pàá kiri. gbogbo ẹ̀yin àáfàá wa káàkiri ilẹ̀ Yorùbá pátápátá àti ní Nàìjíríà pátápátá àti lókè òkun, ṣé máa ń sin lọ́hùn nìyí? ṣé ọlọ́pàá àti sọ́jà àti civil defence àti operation boss ṣe náà fi ń kírun? àwọn tán wá sí mọ́ṣáláṣí ò torí Ọlọ́run wá, wọ́n ti fà wọ́n ní òǹfà náà fi fà wọ́n. iṣẹ́ òǹfà ti wà lára wọn, wọ́n ti fà wọ́n, wọ́n ń lò wọ́n. yín tẹ́ ẹ fẹ́ gbọ́ ni mo tún jáde tí mo tún sọ yìí. tẹ́ ẹ bá máa lò wọ́n, ẹ prove ara yín pé ẹ ò lò wọ́n, ẹ pé kí Zubairu Muhammed Taofeek ọmọ sọ̀rọ̀ mọ́, ẹ̀yin náà ẹ jáwọ́ kò lórí ọ̀rọ̀ nulẹ̀ ẹ lára, ẹ̀yin náà ẹ mọ́ sọ̀rọ̀ mọ́. ṣé lẹ́yìn ni? ẹ̀yin tẹ́ ní tẹ́lẹ̀ rẹ̀ ká ṣé lẹ́yìn ni?
Zubairu Muhammed Taofik nìkan ní sọ̀rọ̀ ilé ayé lára, ẹ̀yin tẹ́lẹ̀ kí n sọmọ ilé ayé lára, sọmọ ilé ayé lára ni ṣé ilé yín ni ìmáàmù kan ni? Àjọ dídá ni ẹni tó bá kàn ní ó kó ibẹ̀ yìí ti kó títí yín, kí ló dé tẹ́ ń dààmú ìlú? Kí ló dé tí ẹ̀ ń dààmú ìlú? Kí ló dé tẹ́ ń kógun jàlú? Kí ló dé tẹ́ fẹ́ kógun jàlú? Ẹ ti ń kó jà wá lábẹ́nú, ẹ tún wá fẹ́ ṣe léyìí tó yẹ pé ṣáàṣì dandan ṣáfẹ́ kí àti bẹ̀rẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́. Mo ti pariwo pé wọ́n fẹ́ tẹ́jẹ̀ sílẹ̀ l'Ógbómọ̀ṣọ́, mo ń pariwo àti bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ ni mo ti ń pariwo pé wọ́n fẹ́ kán ṣáfẹ́ kán tẹ́jẹ̀ lẹ̀ l'Ógbómọ̀ṣọ́, wọ́n fẹ́ kán tẹ́jẹ̀ lẹ̀ l'Ógbómọ̀ṣọ́, wọ́n fẹ́ kán tẹ́jẹ̀ lẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Ṣé n tán wí ní ìsìnkẹ́sẹ̀ ọ̀rọ̀ pé kán tẹ́jẹ̀ lẹ̀ ni? Ilé tí ti jẹ ìmáàmù lọ, àwọn ilé tán fẹ́ jẹ ìmáàmù ẹ lọ rí gbẹ́lùmí wá láti lé wọn lójókòó lé wọn lórí. Ẹ wọ́n á náwó lé ẹni tẹ́ ẹ gbé wá pé dandan àfikún ọmọ báàlù lọ. Ìyẹn náà wọ́n á ṣe bí ọlọ́ba nílùú. Ẹ wọ́n á ti ọ̀nà mọ́ kábíyèsí pé kí mọ́tò ọmọ kọjá. Irọ́ ni òótọ́ ni ó ti ṣẹlẹ̀ rí lọ́dọ̀ tí yín gan náà. Ilé yín náà ló dínà kábíyèsí tí kábíyèsí fi mọ́ gbàbòmí kọjá kábíyèsí àná tẹ́lẹ̀ yọ̀ jẹ́ tuntun. Àwọn ọmọ tí wọ́n ń lò ní wọn ọmọ pé wọ́n ń lò àwọn eléyìí tẹ́ ń ṣe ní ìsìn ọ̀jẹ́ tuntun fúnra àwa yìí tá a mọ̀ àtàwọn bíi irú rọ wa tí wọ́n mọ̀ kò jẹ́ tuntun. Bẹ́ẹ̀ ni, ṣé àwọn ìdílé yín ṣé wọn ò lẹ kábíyèsí àná lóko? Ṣé wọn ò dá mọ́sálásí jímọ̀ tí wọ́n lẹ̀? Ṣé wọn ò tún àdádálẹ̀ ti mọ́sálásí jímọ̀ tí wọ́n náà ò ní tẹ̀lé aláwìyé kírun? Nítorí pé kábíyèsí ló fi jẹ. Oníkọ́lẹ̀ tí máa ń takò ọba nílùú, oníkọ́lẹ̀ tí ń takò ọba nílùú. Ìwà tẹ́ ń wù lọ́wọ́lọ́wọ́ yìí ni wọ́n fi mọ̀ ẹ̀ jẹ́ ká kírun jímọ̀ òní kẹríran o. Fẹsẹ̀ tó dín in lọ́wọ́ kẹ́ lọ́ kì í. Wọ́n fi tó àṣírí yín ni. Èmi Zubairu Muhammed Taofik tẹ́lẹ̀ mo ní ká má kàn mí mo mọ tí mò ń ṣe jù yín lọ. Ẹranko ni yín. Torójú kan náà lẹ́wà ẹranko ni yín. Àárín àwọn ẹranko náà lẹ́wà. Iṣẹ́ ẹranko náà lẹ́ ṣe. Ìwà ẹranko lẹ́ ń wù. Tẹ́ ẹ bá ya ẹranko, ẹ ṣe mọ expect pé mi Zubairu Muhammed Taofik sọ pé mo fẹ́ fi agbára yọ Yunusa kúrò lórí ipò. Mo ti ọwọ́ bọ̀wé báyìí lọ́dọ̀ commissioner of police. Ẹ jẹ́ kí n sọ lóyìnbó fún yín the way it goes. Àtẹ̀mí àti Animashaun àtọwọ́ bọ̀wé báyìí níwájú commissioner of police that we will remove Yunusa lawfully, not forcefully. Ṣẹ́gbọ́n kí n gbìnà yóò ogun, ṣẹ́gbọ́n kí n gbọ̀rọ̀ ọ̀rọ̀ ọjà ẹnì sọ ẹ jẹ́ ká lórí ìjà. No, I've written it. Pé Yunusa will be removed lawfully, not forcefully. Kábíyèsí want to remove Yunusa lawfully, not forcefully. Tọ́rọ̀ rẹ̀ bá gba pé kí wọ́n yọ. His own family will now announce that he should be removed. Or rather, where it's been imposed on, they will now say he doesn't belong to us, let him go. And he will go by law. It's not by force. Àwọn ọlọ́pàá wọn lọ rè gbàbọ̀dé níjọ́ lẹ ti dẹni tí wọ́n bá wọn sọ̀rọ̀ ìmáàmù tẹ́ ń bá wọn coronate ìmáàmù tẹ́ ń bá wọn coronate kínní. Wọ́n lọ rè take permission lọ́dọ̀ yín pé mo fẹ́ travel o. Ẹ wá lọ rè mọ́ bá mi sọ mọ́sálásí o, mo fẹ́ fún yín ní ẹni tí ọmọ guide yín ẹ̀yin tẹ́ ẹ wà nílùú ẹ̀rọ ọpọlọ yín wò ni. Kí ni ń bí? Mo fẹ́ lọ sí Mẹ́kà o. Torí náà mo ní kí wọ́n sọ fún yín ní pé mo ń lọ sí Mẹ́kà o, màá fún yín lẹ́nìkan tí ọmọ guide yẹn lọ́pẹ́ lọ́ọ́ rí mọ́ bá mi guide ẹ̀ wọn ò gbọ́dọ̀ yọ kúrò tí màá fi dé. Ẹ rò pé ṣé ọlọ́pàá yóò last long ni? It will not last long. Bí àìsàn ò léyìn kúrò, ikú ò mú yín kúrò, bí kú ò bá tètè mú yín kúrò, ẹ ó retire. Ìntẹ́ ṣe wọ́n mọ̀ kọ́lé lórí. Ìntẹ́ ṣe kalẹ̀, it will tell on your children. It will surely tell on your children. But ọ̀pọ̀lọpọ̀ nínú wa nísìn láwa so adamant, láde wa selfish
nínú nǹkan tá à ń ṣe pé a ò ronú ọ̀la kalẹ̀ fáwọn ọmọ wa pẹ̀lú nǹkan tá à ń ṣe. Ká jẹ́ ká tayín báyìí la mọ̀ nísìn. A ò ronú ẹ̀yìn pé bó lẹ́yìn ṣe fẹ́ rí. Ẹ̀yin ìdílé yìí kan náà ni ní century back lẹ́gbógun tilẹ̀ ayé lára yìí tẹ́fì lọ́ọ́ rí sàṣìra yín tó fi ràn yín tó fi ràn adún yín tó fi ràn yín lára láti bẹ̀ẹ́ náà ni lórí àṣàṣìjọ́ náà lọ́hùn. We have the history. Ẹ̀yin ìdílé yìí náà lẹ gbógun ti pé wọ́n ṣe lè fi aláwìyé jẹ ìmáàmù. Ẹni tó ní nǹkan rẹ̀ ló ní mọ́sálásí rẹ̀, wọ́n lẹ́ni tó lẹ́rú ló lẹ́rú o ló ní nǹkan rẹ̀, ó sì ní lágbájá yìí ni mo fẹ́ kọ́ ọmọ bá kóun náà kọ́ wà nú àwọn ẹ̀ṣọ́ ọmọ jẹ ìmáàmù yìí. Ẹlẹ́gbà o ẹlẹ́gbà a ó tu yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo àwọn tí ẹ̀yin gan ẹ̀yin ní ìmáàmù lẹ́yìn mo tún ti challenge yín bóyá eléyìí náà lẹ́tọ̀ọ́ jẹ́ kẹ́tù padà fi gbé mi. Mo ti challenge yín tẹ́ ò bá ní pìtàn fún mi èmi mọ kíní kan wàláì tẹ́ bá tún gbé mi nísìn fúnra ara yín lẹ́pìtàn lẹ́yìn. Ìtàn ń dúró dè mí ń dúró dè wá àjọ wà pẹ̀lú wa bí gbogbo yín ti ṣe kó ọ̀rọ̀ jọ kóòtù láti sọ. Ọdún wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ijó wo lẹ bẹ̀rẹ̀ ijó wo lẹ kó jọ kí ló ṣe kí lẹ mọ̀ àjọ lọ sọ ni question and answer ni. Mo sì mọ jọ́ọ̀tì ẹ̀ kalẹ̀ ibi tẹ́gbẹ̀ẹ́ ti kọ̀mítì ara yín torí ẹ̀ padà tó ń gbó padà tó bí léèrè pé tí ń ṣe lé báyìí. What do you want to drive? Where do you want to arrive on pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe? Ìbéèrè tí mo ń béèrè níbí náà ni pé ṣé jihadi náà nìyí? Ẹ̀yin àáfàá tẹ́ ń lọ rí bẹ́bẹ̀ kálẹ̀ káàkiri ẹ mọ̀jẹ̀ kan fọ yín fàgbọ̀n wájú Ọlọ́run ọba ṣé jihadi náà lélẹ́yìí? Ṣé gbogbo yín náà lẹ́ ń lọ sí Mẹ́kà tẹ́ sọ pé káwọn sójà wa lórí mọ́ sọ́ọ̀lì yín kan lórí mọ́ sọ́ mọ́sálásí tẹ̀ǹtì kírun? What is behind it? So Yunusa lọ sí Mẹ́kà, we are happy about it. Ó jẹ́ ká ṣírí ìwà yín tẹ́ ń wù ó jẹ́ kó tú. Ẹ̀yin olóyè ìlú tẹ́ ẹlẹ́wà pẹ̀lú kábíyèsí tẹ́ ń ṣàbòsí tí Yunusa lọ rèé polongo fún yín pé òun lọ sí Mẹ́kà tẹ́ ẹ ti mọ̀ tẹ́ ẹ jẹ́ kí ìlú ọmọ ẹ̀yin nu Ọlọ́run nu. Àfi tẹ́ ẹ bá ti jẹ nínú owó Gandhi lókù, àfi tẹ́ ẹ bá ti jẹ nínú owó kábíyèsí lókù, àfi tẹ́ ẹ bá ti jẹ nínú owó sàrà àwọn ọmọ ìlú lókù. Wọ́n ń bú kábíyèsí nínú pépà, wọ́n ń bú kábíyèsí lórí social media, àwọn ń pariwo pé wọ́n ń bú kábíyèsí ẹ jẹ́ ká ṣe nǹkan lórí àwọn tó ń gbé àwọn kan wọ́n sọ pé àwọn ọmọ àwọn wà nù àwọn tó ń bú kábíyèsí táwọn bá láwọn gbé wọn ní ìsìn ọdún dàbí ẹni pé àwọn lórí kó fámìlì àwọn ni. Ó ẹ fẹ́ kán kó fámìlì yìí bọ̀tẹ́ fẹ́ kán ti lọ́ba ní kàmọ́lé ẹ fẹ́ kán ti anímọ̀ṣà àwọn mọ́lé torí ó ti sinú fámìlì yìí. Àwa náà wà intensify nísìn tá a bá pariwo títí nígbà tí commissioner of police tó wà ń bẹ ní ìsìn tó bá lọ tán ní August kí wọn pa ti ń rẹ́kọ̀dì rẹ̀ lẹ̀ tó bá lọ tán ní August omi tí wọ́n bá gbé wa a ó padà bẹ̀rẹ̀ petition wa níbẹ̀ ẹ ò mọ̀ náwó yín lánàá dànù ni. Èmi tẹ́ ń sin pariwo kálẹ̀ káàkiri tẹ́ pé mi ni mo jẹ́ kẹ́ ẹ gbádùn ẹ ò ní gbádùn àfàpótí rọrí sùn lọ́rọ̀ yín kò lè gbádùn oorun. Ẹni tó dagbádá bora tó ló ń fi sùn ni yóò wá kẹ̀kẹ́ dilẹ̀ mọ́ ni. Àgàgà tó tutù bá tún wà tẹ́fọ̀n bá tún jẹ́ èmi lẹ́fọ́n tí mi ò ní jẹ́ kẹ́ gbádùn ẹ mọ̀ wá kẹ̀kẹ́ pẹ̀lẹ́ ẹ̀yin gan onírúurú ọ̀hún sùn. Ìdúró sì sí ìbẹ̀rù sí fún ẹni tó gbódó mi ni tó gbé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mi ni àfi tó bá tó pọ̀ tí ó bá pọ̀ yóò bá bẹ́ẹ̀ lọ ni. Ọ̀pọ̀lọ́rọ̀ mi kò ṣeé gbé mi fẹ́jọ́ tẹ́ bá ní kó kú wọ́n jọ lọ ni ká tó wá pé mi ò ní kú ẹ̀yin lẹ́ lọ. Ọlọ́run wọlá ẹ̀mí sí ti mí sí mi lẹ́nu ọjọ́ méjì. Ọlọ́run yóò wọlá ìyá àwọn ẹni Ọlọ́run tó ń ṣàdúrà fún mi lójoojúmọ́. Ọlọ́run yóò wọ lójú tó ń wò mí tí ń sọ pé ọkùnrin yóò rí bá yóò rí bọ́ àìfọ́ ní ti dáadáa tó bá sì tún wí láburú bó ń ṣe wí yọ́mọ jẹ́ tiẹ̀ náà. Ẹ ń ba Islam jẹ́ ṣé súnà náà nu
súnà ló ní kẹ́ mọ́ lọ sí Mẹ́kà kẹ́ lọ́ọ́ rí mọ́ kó sójà jọ kẹ́ lọ́ọ́ rí mọ́ kó àwọn ọlọ́pàá jọ. ojú ń gbà mí tì tí bẹ́ẹ̀ ti fẹ́ kó èròjọ nìyí wọ́n ní kẹ́ lọ́ọ́ mọ́ kọ́ mọ́ ṣe mọ́ box ẹ lọ́ọ́ rí mọ́ kọ́ mọ́ ṣe mọ́ stream ẹ lọ́ọ́ rí mọ́ kọ́ mọ́ ṣe mọ́ gbébọn. ṣé súnà náà nìyẹn? Zubairu Muhammed Taofeek Senteliba lórúkọ jẹ́ o. mi ò dédé jáde, Ọlọ́run ló mọ̀ ló rán mi ní tí mò ń ṣe, and I still repeat it. Àti gbogbo ẹ̀yin tẹ́ jálábòsí yìí ń sọ̀rọ̀ gúrùpù bíi tí mo wà o, tọ́rọ̀ lọ bíi kì í sọ̀rọ̀ gúrùpù. Àtàwọn tó jálábòsí fún mi níbi gúrùpù tí wọ́n wà, Ọlọ́run ṣe yálà yáyà fún yín. ẹ ń forí àwọn ọmọ tẹ́ ń fi fọ́n gbó tẹ́ ń fi wúgbó kálẹ̀ káàkiri, tẹ́ wọ́n á ya ẹsẹ̀ kálẹ̀ káàkiri. ẹ mọ̀ ká ẹni tó bá wo àwọn post mi nígbà ẹyọ kan so náà mọ̀ kọ́ nígbà bẹ́ẹ̀ dé mi, ẹyọ kan mi ò kọ́ kalẹ̀, bó ṣe ń wá fún mi náà mo ṣe ń tẹ̀. Kí ni nǹkan tí mo sọ? Mo ní I've passed through the classroom of what is called friends, and I passed through the classroom of what's called enemies. After my graduation, I bring the two together. I discover that the two are the same thing. Because in friends, you have a bunch of traitors. And they will tell you, don't talk. Àṣẹ torí pé káṣírí tí wọ́n bá tú ni. A ò dákọ̀ wọn. But àwọn náà sọ pé ẹ má sọ̀rọ̀. Wọ́n ń gbàṣẹ lọ́dọ̀ àwọn tọ̀hún pé ká má sọ̀rọ̀. Kẹ́lẹ́ bá rí bí yanjú nǹkan tó wà nílẹ̀. Àwọn tó jẹ́ ti Tolúwa rẹ̀ náà mọ̀ pé ẹ má sọ̀rọ̀. A ti fi platform kalẹ̀ fún yẹn lórí mọ́ rojọ́ níbẹ̀. Àwa wà lórí YouTube. Ṣé ẹ gbọ́ tó sọ pé kẹ́nìkan kó share ní àbí mo sọ pé kẹ́nìkan kó like ni? Lórí ẹkún tẹ fẹ́ mọ sun káàkiri náà pé owó ló lé lọ síbi owó lé, kí mo bá tiẹ̀ lé owó lọ síbẹ̀ ṣé kò tó kí n lé owó lọ síbẹ̀? Àbí tẹ́yìn bá mọ̀ tó owó bá wà kọ́lé yẹn lọ. Tó bá jẹ́ pé legitimately tó yẹ pé tọ́lọ̀ bá tọ́ lọ́wọ́ sí tó fọwọ́ sí. But à ń gbìyànjú láti gba ìlú lẹ̀ ni, à ń jìjàngbara, a jà fáwọn ẹlòmíì. Ẹ̀yin ló jẹ́ tuntun lójú yín, àwa ti jà fáwọn ẹlòmíì. Nígbà tí wọ́n fẹ́ gbé Islam síbi tó kàn gbé sí níbi tí mo ti ń bọ̀ wá, ajá níjà ẹ lọ́ọ̀rẹ́ béèrè ẹni tó jẹ́ ìmáàmù bẹ́ẹ̀ ní sọ ọmọ Ìlọrin ni. Kò sí mọ́sálásí Nurudeen Ògbómọ̀ṣọ́, Nurudeen tó jẹ́ Nurudeen Ògbómọ̀ṣọ́ lónìí Nurudeen, kò sí mọ́sálásí tó jẹ́ ti Nurudeen tó máa jẹ́ pọ́ ọmọ ìlú mi máa fi jẹ ìmáàmù bẹ́ẹ̀. Ọmọ Ògbómọ̀ṣọ́ wọn kò kọ́ máa jẹ́, but nígbà táwọn ọmọ tá nígbà náà tí wọn ò qualify nǹkan. I stood by the person that is qualified. I stood by him. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ sójú wa, they still stood by me. Ẹni tó tọ́ àwọn ọmọ wa yóò ní ẹ̀sìn, wọn ò ní ìmọ̀ tó. Ẹ má tún jẹ́ kí irú nǹkan tó ṣe wá síwájú tá a pariwo tá a ní kò dá tẹ́lẹ̀ ẹ̀gbà tá lọ́ọ́ rí parí rẹ̀ sábẹ́ tírélà. Wọ́n jẹ́ kó tó ṣẹlẹ̀. Adóòtì ẹni tí ń kírun fún ẹni búburú ní sọ ọmọ Ìlọrin ni, ọmọ ilé kọ̀rọ̀ ní Ìlọrin ni, torí ó ní ìmọ̀ ju gbogbo wọn lọ. After screening, we stood by the truth. Láti fi ká gbé ògo Islam ga. Ẹ̀yin wá dé lórí pé ẹ̀ ń gbé Islam ga ẹni tí exam rẹ̀ ẹ̀ ń lọ chọ́ọ̀chì, ẹ̀ ń lọ́dọ̀ babaláwo, ẹ̀ ń lọ́dọ̀ oníṣègùn, ẹ̀ ń lọ́lé wòlíì, ẹ̀ ń wọnú gbogbo rẹ̀. Ṣé Islam náà nìyẹn? Ìwé jínnù tí wọ́n ń kà fún yín ní ìsìn lórí mọ́sálásí, mo bá ráyè ní ìsìn máa pè fún yín ní máa ṣí báyìí kí máa ṣí láwẹ́láwẹ́ lọ́kọ̀ọ̀kan báyìí kẹ́ ẹ mọ́ wò ó. Ìwé àwọn àlìjọ̀nù wọ́n ń tà lọ́jà, bó bá ṣe mọ̀ kà sí ni ló sì mọ̀ tú fáwọn èèyàn níta kan mọ́ ẹ máa ṣí fún yín báyìí kẹ́ ẹ mọ́ wò ó. Kìí ṣe tíra Ọlọ́run sọ pé ànábì sọ pé, kìí ṣe tíra tẹ́nìkan ṣe ni nínú rìsáàtì ẹ̀ lórí àwọn jínnù tó mú jáde. Ẹ sì ní kò sóògùn kò ságbára kankan. Alùsùn náà ẹni tẹ́yìn jókòó tì nìyẹn. Ẹ̀wọ̀n lọ rí wà nǹkan tẹ́ fẹ́ fáìtì jínù. Kí náà ń pè lóògùn? Ẹ rò pé kán jó nǹkan lásán lóògùn ni. Tábìlẹ̀tì tẹ́ mú sékè sóògùn. Ẹ mọ̀ tán fi ṣe ni. Haramu àti àlálẹ́ ẹ mọ̀ tán fi ṣe ni. Wọ́n máa gbẹ fún ẹ̀dà sínú wóm. Alùsùn náà gbogbo wọn làwọn ìyàwó yín sì lórí fẹ́ di kalẹ̀ fún wọn tán lórí ibẹ̀ náà ti ń bímọ fáwọn ọkùnrin.
àbí irọ́ ni àwọn ìyá yẹn kọ̀dí sí wọn báyìí tí wọ́n kí abẹ́rẹ́ bọ̀ wọ́n ní fúrọ̀ tó bá dé wọn wá da ìjáàbù bolẹ̀ yìí àwọn sisters àwọn òpùrọ̀ burúkú ẹ jiyàn gbogbo yín ní ìsìn tẹ́ sọ pé ẹ̀ súnà ìyàwó yín mélòó ló kọ́ṣẹ́ nọ́ọ̀sì ìyàwó gbogbo ẹ̀yin alùsúnà mélòó ló ṣiṣẹ́ tíṣà ìyàwó ẹ̀yin alùsúnà mélòó ló ṣiṣẹ́ dókítọ̀ ẹ máa fẹ́ ṣiṣẹ́ tíṣà ní skul yín ni nínú àìmọ̀ kan náà ti fi ń kọ́ àwọn ọmọ nínú àìmọ̀ kan náà ti fi ń kọ́ àwọn ọmọ ẹ̀ wá ń dá sọ́rọ̀ ìlú ẹ̀ wá dé wá gbẹ́ni kankan wá ń bàlù jẹ́ kálẹ̀ káàkiri. ìmọ̀dàn gresco ló ní nǹkan tí mò ń sọ ẹ bí wọ́n léèrè Yunusa tó lọ sí Mẹ́kà tẹ́ pé ẹ fi ń wé ti bàbá aláwìyé ṣé bàbá aláwìyé gbé kábíyèsí lọ sí kóòtù ṣé bàbá aláwìyé mọ́ ọlọ́pàá lórí mẹ́rin kankan àwọn mélòó ní ìdílé wọn ló fi tì mọ́lé lórí ọ̀rọ̀ Yunusa kéèsì mélòó ló wà ní kóòtù aláwìyé kéèsì mélòó ló wà ní kóòtù lórí rẹ̀ kó tó pọ̀ lọ sí Mẹ́kà ẹ wá fẹ́ mọ́ fi idiot sẹ̀gẹ́ngbẹ́dẹ wá fẹ́ mọ́ compare and contrast ó fẹ́ mọ́ ṣe láàrin àwọn dormant àwọn dollant kì í ṣe pé bí irú wa ẹ compare and contrast ẹ wò síra wọn àwọn dollant ló ti lè mọ̀ wò yẹn bẹ́ẹ̀ bí bàbá aláwìyé lọ sí Mẹ́kà wọ́n fẹ́ nìkan síbẹ̀ tó fi ṣe ṣé bàbá aláwìyé ń bá kábíyèsí jà ṣé bàbá aláwìyé pé kábíyèsí lẹ́jọ́ ń kóòtù research rẹ̀ ò débẹ̀ yẹn yóò ṣe débẹ̀ nítorí pé nígbà tó pé àtà inú ilé gan kò lè maintain inú ilé ó bímọ kalẹ̀ káwọn ẹlòmíì kan wọn bá tọ́ ni ogun ọdọ ẹ ti gbàgbé bí tẹ́gbẹ́ ti ń fàyà lọlẹ̀ àwọn onítọ̀ ṣetán láti jáde lórí fídíò máa gbé wọn wá sórí fídíò tẹ́ra tí gbogbo ayé ò rí wọn tẹ́ lọ rí fàyà lọlẹ̀ níbi tẹ́gbẹ́ ti lọ rí sóògùn owó tí kò bọ̀ sí fún yín tọmọ tẹ́ mú lọ fẹ́ ya wèrè tẹ́ lọ rí ká olóògùn mọ́lé tẹ́ lọ rí ìnà níyàwó èyí náà lẹ́wà jáde ẹ lọ sọ ara yín Zubairu Muhammed Taofeek wàláì tàláì sọ́n bí lẹ́ apáta ní mí ẹ̀yin ní yín bẹ́ẹ̀ tó ẹgbẹ̀rún tẹ́ máa ti ń larí bọ́ báyẹn wàláì tàláì òkò ọmọ yẹrí ẹni ẹ mọ fọ́ dànù ni that is the truth of the matter ẹ ó mọ fọ́ dànù ni mo fẹ́ sùn tọrọ fún yín gbogbo ẹni tó bá ní kí Gandhi kọ́ mọ́ rí nǹkan tí ń ṣe tí wọ́n kẹ́ mọ́ rí ṣe lógun ọ̀sán Ọlọ́run ba ìgbésí ayé rẹ̀ yóò bàjẹ́ ọ̀rẹ́dì ẹ ò lẹ́yìn ẹ ò sì lẹ́sìn Ọlọ́run padà bá yín jẹ́ ni pátápátá ṣé èmi gan fúnra ara mi bá wá ìfàsẹ́yìn fún Ògbómọ̀ṣọ́ kọ́ lọ́wọ́ bá yín mi jẹ́ gbogbo tẹ̀sán fi ń wá ìfàsẹ́yìn fún Ògbómọ̀ṣọ́ ni Ọlọ́run bá yín jẹ́ gbogbo tẹ̀sán fi ń wá ìfàsẹ́yìn fún ìsìn Islam ni Ọlọ́run wọlá bó ṣe tó yọ bá yín jẹ́ ẹ ò mọ̀ yọ bí kándù ni ẹ ò ní mọ̀ onígbà tó bá délẹ̀ tó bá kú pé lẹ́wà rí pé ní òkùnkùn lẹ́wà that is the truth ẹ máa pariwo omi kiri o ẹ ò ní nísìnyí lórí Zubairu Muhammed Taofeek ẹ wò lọ́ba níkà o lọ́ba níkà o lọ́ba níkà o lọ́ba ilé mọ̀ ẹ tí mọ̀ rí mi nínú àlá bi ẹ padà mọ̀ rí mi nínú àlá mindset tí yóò di kẹ́ padà mọ̀ rí mi nínú àlá gbogbo ilé aláwo lẹ́ẹ̀mọ̀ sáré kiri wàhálà ẹ̀ ní rí mi nù. àwa gangan ni alùsùnà àwa yìí gan ni alùsùnà tá a dúró tọ́ lọ́wọ́ tá a sì gbọ́n tánà bí rí ẹ mọ̀ sáré kiri ẹ mọ̀ sáré kiri ẹ jẹ́ mo yóò nù yà ẹ sì ní rí bí bá ti ṣe ẹni rọ́nà gbígbà wàhálà ẹ ní rí bí bá ti ṣe ẹni rọ́nà gbígbà torí ìtẹ́ ń gbà lérò pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ kò dá kì í ṣe nǹkan tó dá pàápàá àákìrù wa fi wá di pẹ́ntà lọ rí mú civil defence àwọn security tẹ́ ń kó kálẹ̀ káàkiri tẹ́ bá kó kálẹ̀ káàkiri tí wọ́n lè pa Gbénga tọ́wọ́ adálé sẹ́lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n lọ rí pa tẹ́ bá ní security irú àwọn tó sunkún wá sọ́dọ̀ kábíyèsí láàfin báwọn Fúlàní pa ọmọ tí wọ́n lè lọ rí pa wọ́n ẹ ní security lórí ẹ wá ní security lórí àwọn èèyàn nínú ìlú àwọn ọmọ rádaràdá náà wọ́n wá gba 20,000 50,000 100,000 naira owó yẹn ká owó tẹ́ ẹ fi ń ràkàrà I'm not blowing my trumpet kì í pé mo ń blow trumpet mi mo débi tí mo ti fẹ́ ràkàrà nìkan bí méjì kan wà àkáyè ló lélẹ́yìí èèyàn mélòó nígbà tá a fi wò pé dà fún lágbáyà wọn náà fún ilé iná kẹsì bẹ́ẹ̀ lórí ìlú 5,000 naira is gone yàrá káwọn ọmọ kéékèèké fún alákàrà 5,000 naira is gone ká tó wá pẹ́ ìtẹ́ bá fẹ́ fi bọ́nu ilé mélòó ni tẹ́ wá tulẹ̀ tẹ́ fi wọ́n bá gbèsè ayé ara yín jẹ́ àti fi ń bàtà wọn mọ́ jẹ́ ẹgbèsè ayé tí yín ti bàjẹ́ náà ètò wọn ń bàtà wọn mọ́ jẹ́ àwọn ọmọ pàdé
ẹ lọ kírun, Ọlọ́run mọ bí ó ṣe ṣe yín.